Apata Uyes Entertainment TV, your #1 birthday RNL. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you. Ọlọ́jọ́ ìbí. Aláwù ti dá ọ sí. Yàrá mi ti kú para ẹ̀. Mo dá wa lójú. Ọba òkè tó dá ọ sí. Mo ní dá ọ dá. Ilẹ̀ ti wé. Aláwù ti dá ọ sí. Yàrá mi ti kú para ẹ̀. Mo dá wa lójú. Ọba òkè tó dá ọ sí. Mo ní dá ọ dá. Aláwo. Àpátẹ́wì dé gbogbo ara la ṣe fi jomi gbogbo ara mi kìkì ọ̀rọ̀. Ó yá nílé àtọ́gbàdélé obìnrin oge ní mọ́tàláì. Èyí mẹ́nu kó àmọ́lẹ́yìn dúbù mi ìwọ gangan ni mò ń kó bẹ́rẹ́ fún. Ó níwà tútù ó nínú rẹ̀ aya Alhaji Akeem. Ẹni ọlọ́ta abílẹ̀ owó ọmọ àpápá ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. Ó lómi lára lónìí ráńpẹ́ ìbàdí àrán àkúrú yẹjọ́ nínú rẹ̀. Jọ́kọ́ pẹ̀lú Prince Ayẹni náà ní kí ọ dáadáa. Wọ́n ní máa kí ọ tẹ̀yìntẹ̀yẹ wọ́n ní kí ọ kí ọ délé bàbá tó bí ọ lọ́mọ. Ó yẹ ẹja gbéra pákámọ́ lọ sóhù nílé òwú lákẹjọ bí nílé ọmọ orò tí ń kú yùmùyùmùyùmùyùmùyùmùyùmù. Òní lọ́jọ́ ìbí áńgẹ́lì tí ń gbénú ayé Bùnmi ìwọlé mi kó bẹ́rẹ́ fún ní mọ́tàláì òkú oríire. Tó bá jẹ́ ti ká mọ́ lára ká dúró re ká níwà ire. Ìdẹ̀rẹ̀ ọmọ àpápá ló kojú òṣùwọ̀n. Ó lẹ́wọ́ oníwà òtún ní tẹríba oníwà tútù bí àdàbà. Jọ́kọ́ pẹ̀lú Prince Ayẹni wọ́n ní Bùnmi is such a lovely lady. She is a lady with an amazing grace. You are honest and anxiously conscious that the gregarious Aphrodite or hippopotamus can be made invisible in a dark water. Ńlẹ̀ ọmọ olówó òdùrú ọmọ ajíkẹ́ pé ṣeré ará òwú wọn kì í náró àwé mẹ́ni kúrò ní ti ilé bàbá tó bí ọ lọ́mọ. Ìwọ lọmọ lágùn adé ọmọ lágùn arètòlò ọmọ sòrò gbìmọ̀ ọmọ mọ́lẹ́sẹ̀ bíi àlárì mọ́lẹ́sẹ̀ ń wọ ọmọ ọba nílé arọ́. Ìwọ lọmọ abẹ́wò kíkọ bí òjé bí wọ́n ṣe mọ náà ṣẹ́sọ́ bí wọ́n bá ti lówó mọ ni wọ́n ṣoge mọ nílé bàbá tó bí ọ lọ́mọ. Ìwọ lọmọ ewé ìyewé ọmọ egbò ìyégbò ẹ̀fọ́ kò jẹyánrin ogun mọ̀ kó o jẹ́ tẹ̀tẹ̀ àtẹ́wọ́ mo bá là mi ò mẹ́ni tó kọ́ tí n bá mẹ́ni tó kọ́ màá dúpẹ́ lọ́wọ́ abẹ. Wọn kì í gbowó là lọ́wọ́ òwú ọ̀kọ́là kọ́ ọ̀kọ́là kàn tó gbowó là lọ́wọ́ òwú pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ labẹ́ yá lọ́wọ́ pẹ̀lẹ́ òdùrú ọmọ agbóòrò gbìmọ̀. Ìwọ lọmọ òtò òkùrú tí ń bẹ lówó òdùrú ọmọ ayéye òtò òkùrú òrójú ẹni fà ẹni tó fọ́ òmójú rẹ lọ. Ìyá òtò òkùrú yóò sì mọ fọ́ òtò òkùrú ṣubúṣubú là ń lùlù òtò òkùrú. Ìwọ lọ máa ṣubú gbadé ọmọ àgbà ọ̀rọ̀ gboyè. Àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni wọ́n fi ń gbóhùn nílé òwú lákẹ́jọ bí nílé òwú ládẹ́rinjọ. Ìlẹ́ òdùrú pẹ̀lẹ́ òdùrú ọmọ àgbà ọ̀rọ̀ gbìmọ̀. Ọlọ́jọ́ ìbí ìwọ sáma yí kẹ́ńgbé nsólóde àṣeyí àṣàmọ́dún ṣẹ́ẹ̀bí. Ayé bínú ojúdẹrẹ wọn ti yẹ ẹ̀rọ bẹ́pọ̀ kàkà kó bàjẹ́ fojúdẹrẹ ńṣe ló túbọ̀ ń rẹwà sí. Ayé bínú lékelèké wọn ti yẹ ẹ̀rẹ̀ bẹ́ fún kàkà kó bàjẹ́ fún lékelèké ńṣe ló túbọ̀ ń rẹwà sí. Ayé bínú kán wọn sọ kán sómi wọn bínú yọ wọn dayọ̀ sí ẹ̀pẹ̀. Ọmọ aráyé ò ní bínú rẹ gbọ́mí yéké ìbàjẹ́ ènìyàn kankan kò dáṣẹ́ Ọlọ́run ọba mi dúró ò ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀. Ó máa rí tajé ṣe àyúlọ àyúbọ̀ lọ́wọ́ ń yẹnu bó o bá ti ń lọ re ló mọ̀ bọ̀ re. Ọmọ aráyé ò ní báwọ̀ rẹ jẹ́ torí àwọ̀ títò tó bá mú wáyé ní mú padà lọ sóde ọ̀run. Ò ní rúgbọ́ ọmọ o máa pẹ́ láyé lọ kọ́ sílẹ̀ bẹ́ẹ̀ Àpátẹ́wì ló sọ bẹ́ẹ̀. Ìdẹ̀ra Olúwa. Ìwọ ṣá máa fa ṣáláàtù ránṣẹ́ o. Ìwọ ṣá máa fa ṣáláàtù ránṣẹ́. Nígbà tó ò jẹun máa gbé tó ò jẹun máa gbé tó ò jẹun máa gbé bẹ́ẹ̀ni náà. Ìwọ ṣá máa fa ṣáláàtù ránṣẹ́. Yeah, get more at Apatewì Entertainment.
Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata A.